Ẹ káàbọ̀ sí Anike Versatile TV, ilé ìròyìn àti ìtàn tó dájú, ibi tí a tún ti máa ń gbádùn àwòrán àti eré, ilé ìròyìn ìdárayá tí kò ní tàn yín jẹ. Ẹ káàbọ̀ padà sórí Anike Versatile TV. Bí ẹ ti lè mọ̀ tẹ́lẹ̀ pé channel yìí ó dá lórí ohun oríṣiríṣi bí àríyá, ẹ̀fẹ̀, ìròyìn àti ohun tí ó máa ń kọ́yàn ní ọgbọ́n. Ṣùgbọ́n lórí ètò tòní, àríyá ohun ọ̀wẹ́kẹ̀ ohun la mú wá sí etí ìgbọ̀yìn. Arákùnrin tí gbogbo wa mọ̀ sí Aremu Afolayan, ìyẹn ti àbúrò Kunle Afolayan, ló máa ń dá àwàdà fẹ́rífẹ́rí pẹ̀lú Osere Laide Bakare, níbi tí Laide Bakare ti ń fi àfihàn ìyá rẹ̀ tó fi hàn Aremu, ni Aremu bá ní ìṣe lòun máa ní láti bá ìyá Laide Bakare ní nǹkan pọ̀ torí pé ìyá náà sì rẹwà, ó ṣe yégéyégé, ìyẹn túmọ̀ sí pé ìyá náà ìyékébù, ohun tó panilẹ́rìn ni. Ẹ má ṣáájú, àfihàn tẹ́ máa rí lẹ́yìn fídíò yìí ni ti Aremu Afolayan àti Laide Bakare fúnra rẹ̀, níbi tí wọ́n ti ń dá àwàdà pẹ̀lú Bímbọ́ Thomas, níbi tí wọ́n ti ń dá àwàdà. Ṣùgbọ́n tí ó bá dé gbà àkọ́kọ́ lélẹ́yìí tí ẹ̀ ń ṣalábàápàdé fídíò yìí, ẹ jọ̀wọ́ ẹ like kẹ́ bá mi share rẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ tún dákun ẹ bá mi subscribe sí channel yìí kí ó bá lè fún mi ní ìwúrí àti túbọ̀ máa mú ìròyìn ráńpẹ́ wá báyìí sí etí ìgbọ̀yìn. Ẹ ṣé o bí ẹ ṣe ń tẹ̀ mo mọ́ lórí. Ní orí jù báyìí lọ lórí ètò tòní, ó tún di ọjọ́ mi ọjọ́ rí. Ire o. 70 years of baby eye. Mama ẹ̀ rí báyìí. Lọ́jọ́ báyìí. Màdó dalẹ̀. Ṣé màdó pẹ̀lú ọmọ alẹ́? Wait. Wà á rún wọn sí mi. Ẹ̀fẹ̀ máa ń wò rí ni. Ó dàbí ẹni tó ń ṣe makeup tó ṣẹ̀ bẹ̀rẹ̀ makeup. Mo mọ èrí. Àbí mọ́mí ẹ̀kọ́ yìí ló lọ fi yọrí àti. Ah, mom sí mi. That's my mom. That's my. That's ó ló máa dún wọn. 70. Yes. Mo pààrọ̀. She looks 50. Now. That's my mom. Okay, ó ṣe pọ̀ mẹ́jẹ fi yókù wọn ni. That's wọ́n á kó mọ́ sí mi lọ́yọ̀ ọlọ́run. She doesn't look at it. Oh my God. No, send that to me time. No, we'll tell you first. Jẹ́ tó wọ̀ yẹn. You see. Abájọ tako òṣì ẹ fi kàn táwọn tako òṣì Fi ó ti jókòó sọ́rọ́ jù ló báyìí. wọ́n á fẹ́ dúró ẹ̀rọ àmà ṣakọ kiri àṣẹ́bí tó ti jáde rè abájọ sọ́ọ́dì bàbá ẹ̀. Torí girlfriend ẹ̀ yẹn tó bá ti dìgbẹ̀ láti sọ pé yẹn mi. That's okay. Have you seen it? I want no video.